Ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàárọ̀ gbogbo ọmọ Yorùbá ní tìlé tòko. Mo kí gbogbo ẹ pé a kú dédé wò yìí. Ẹ má bínú pé ohùn mi rí bákan. Flu wà káàkiri níbà ní US níbí. Nǹkan tí mo fẹ́ sọ ni nípa gbogbo awuyewuye tó ń lọ ní gbogbo ìgboro. Àwọn ọ̀tọ̀ kan wà tó yẹ ká ọmọ Yorùbá láti mọ̀. Mo fẹ́ máa pàtàn kékeré kan fún àwọn ọmọ Yorùbá. Ẹni tó bá ní làákàyè nìkan ló lè yé. Ẹni tí ò bá dẹ̀ yé kò yé náà nìyẹn. Ṣé rí, mo ń ṣe mí, ò ń ṣe mí, ò ń gbà mí. Ó pọ̀ nínú àwọn Yorùbá. Ò ń ṣe mí, ò ń gbà mí ló pọ̀ jù nínú àwọn Yorùbá. Àwọn ọ̀dàlẹ̀, onírọ́, àwọn mind tó máa ń deceive àwọn èèyàn. Tó pé àwa Yorùbá ti máa ń wà gullible, òun ló sún wa dé irú tá a wà lénìí dèní. Mo fẹ́ máa pàtàn kékeré kan. Ṣé rí, ìtàn yìí ó dàbí tí bàbá kan wà. Bàbá tá à ń sọ yìí, bàbá tí gbogbo èèyàn mọ̀ sí bàbá dáadáa ni. Gbogbo èèyàn máa ń sọ pé ẹni dáadáa ni, èèyàn rí ni, tìlú ló ń ṣe, ti gbogbo ẹ̀ ló ń ṣe. Bọ̀ ní àdúgbò yẹn, ẹ̀mẹ̀wà lọmọ máa ń kú ńbẹ̀. Tí wọ́n bá kú tán ládùúgbò yẹn, ẹni ló máa ṣojú ṣáájú, òun ló máa ṣẹ̀yìn, ó tún máa náwó bẹ̀. Tí gbogbo èèyàn ò mọ̀ dáadáa. Tó kàn rò pé èèyàn rí, ẹni téèyàn lè tẹ̀lé ni. Bọ̀ ọba mi, ọba òkè yìí náà pè ní ọba rínúròde. Ọba mi òkè nìkan náà pè ní ọba rínúròde ẹ̀dá. Táwa ẹ̀dá ń fojú rí, ó yàtọ̀ sí inú èèyàn. Òun ló sọ pé inú ẹ̀dá jìn nílẹ̀ Yorùbá. Bàbá tí mò ń sọ yìí, tí kọ̀ọ̀kan bá ṣẹlẹ̀ ládùúgbò, tó bá dàdúgbò, tó bá rí ẹni tí ebi ń pa, á fún lówó, á fún ní nǹkan. But àdúgbò yìí èèyàn ló ṣe kó máa kú ńbẹ̀. Ló bá dijọ́ kan. Làwọn àgbẹ̀ àwọn ọmọ tó máa ń kú ládùúgbò wa lójoojúmọ́ yìí, kí ló ń fà? Wọ́n bá gbé bàbá kan wá láti ta. Bàbá yẹn dé láti ta. Ó wá ṣe àjò sí i. Nígbà tó máa ṣáájò. Bàbá tó máa ń ṣoore tí gbogbo ará àdúgbò mọ̀ yìí, tí gbogbo èèyàn rò pé èèyàn ni. Nígbà tó ń fi ibi tó ti fẹ́ ṣe ètùtù tó ń fẹ́ ṣe kí ìlú dà ẹ́. Wọ́n bá pè òun náà síbẹ̀, òun náà máa ń pé gbogbo okun ló máa ń ṣàṣáájú ńbẹ̀. Ó máa ń fẹ́ kójú orúkọ náà ń gbọ́ káàkiri. Kò fẹ́ kẹ́lòmíì dìde. Irú ẹ̀dá bẹ́ẹ̀ lọkùnrin tá à ń sọ yìí. Níbi tí wọ́n ti ń ṣètùtù, ó ní kọ́ ọmọ kékeré kan wá. Ọmọ kékeré yẹn náà ń pè ní àwọn ajá ẹ̀. Wọ́n wá síbi tí wọ́n ti ń ṣètùtù. Bàbá tó fẹ́ ṣètùtù, wọ́n á sọ fún wọn pé ọmọ tó ń gbé wá àwọn á di etí ẹ̀, ó dẹ̀ di etí ẹ̀. Ìtàn tí mo sọ yìí, mo kàn lọ bákan ni. Ìtàn tó ṣẹlẹ̀ gidigidi ni mo ń sọ fún yín. Ó ń ṣe ìtàn tó ṣẹlẹ̀ gidi ni. Mo kàn fi wé ọ̀rọ̀ ni. Nígbà tí ó yá, nígbà tó ń ṣètùtù tán, aṣoore tí gbogbo ará àdúgbò mọ̀, tí gbogbo èèyàn rò pé èèyàn Ọlọ́run ni. Tí wọ́n rí pé nǹkan tó bá sọ ọ̀rọ̀ rí ló ń jáde lẹ́nu. Tí wọ́n rí pé wọ́n rò pé ó ní làákàyè. Àsóhun gangan ló ń pa ọmọ ní àdúgbò yẹn. Ó ń pa ọmọ ládùúgbò, ó fi ń ṣe oríire àtàrà ẹ̀. Ó ń ba ayé àwọn ọlọ́mọ jẹ́, ó fi ń tún tara ẹ̀ ṣe. Ibi tọ́rọ̀ mi lọ ń sìn, ìtàn tí kéré tí mo ra pa yìí, òun ló so mọ́ ọ̀rọ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí sìn. Òun ló so mọ́ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo bí tá fojú sí, màá sòótọ́ fún yín, ọ̀nà ò rí bẹ́ẹ̀, ọ̀nà ò gbà bẹ́ẹ̀. Ọ̀dàlẹ̀ ló pọ̀ jù nínú gbogbo àwọn olórí tá ń kó kiri. Ọ̀dàlẹ̀, ọ̀bàyéjẹ́, atafàsókè yìí ló borí. Dàǹkanrú lábẹ́lẹ̀. Bàkọjá aṣojú fúrú. Kọ́ bàbá mẹ́pọ̀ òun ni, òun dẹ̀ ló ń dàǹkanrú lábẹ́lẹ̀. Kọ́ mo fẹ́ sọ fún àwọn Yorùbá ni pé, ṣé rí gbogbo
ariwo tó ń pa yìí ó ti hàn ó dẹ̀ ti wà pé ẹ̀tàn náà ń tàn wá lọ sí 2023 láti òdìdí ibi ọdún mẹ́ta irọ́ olè jìbìtì ló pọ̀ jù nínú ẹ̀ gbogbo orin àjò yìí bọ̀wọ́ tó yìí máa hàn kedere sí gbogbo ọmọ Yorùbá pẹ̀lú àṣẹ Ọlọ́run ni because Ọlọ́run ọba tẹ̀wé kò sí lẹ́yìn alábòsí màá bẹ̀rẹ̀ látòrí bàbá wa Bánjí Akíntóyè ẹ wo bọ́n ṣe tó ṣe darí olórí títí wọn ẹ wo bọ́n ṣe darí ẹ̀ ní tilẹ̀ tọ́lọ́run tó bá jẹ́ ní eré Ọlọ́run ní pẹ̀lú bàbá yẹn pẹ̀lú èjì bàbá yẹn ṣé bóyá kàn ṣe darí ilẹ̀ Yorùbá lélẹ̀ dẹni kejì Sunday Igboho náà the same thing lòun náà n tẹ́ ẹ mọ̀ lẹ́ẹ̀mọ̀ Sunday Igboho tí bá dé pẹ́ nìkan ṣe voice note kan tó sọ pé wọ́n gba owó olóṣèlú kí ló ṣe ojú ẹsẹ̀ ó ti sáré ṣe vn bọ́tà pẹ̀lú gbogbo bọ́ ṣe ń bùyọ ní tìrí pẹ̀lú àwọn dára pẹ̀lú gbogbo wọn kò sí èkó sọ̀rọ̀ kan rárá ó dákẹ́ síbẹ̀ wọ́n ṣe declaration ó dákẹ́ síbẹ̀ ó ṣe bẹ́ẹ̀ tí ó gbọ́ ìyẹn Sunday Igboho ó ṣe bẹ́ẹ̀ tí ó gbọ́ mo rí vn tí ṣe Kóìkì tí ìyẹn ṣe síta tó Ìgbòho náà sọ̀rọ̀ síbẹ̀ pé kóbìnrin rédíò wọn pa ṣé ní ni lóbìnrin tí rédíò tán pa ni ṣé gbogbo tó ń lọ yìí ṣé wàá sọ pé ó mọ̀ sí Sunday Igboho ṣé wàá ló mọ̀ sí kó sábà ní bàbá ò ṣe dáadáa ìwọ Sunday Igboho ìwọ náà ò ṣe dáadáa èmi mọ̀ pé àwọn ajá yín tẹ máa ń kó síta wọ́n máa bẹ̀rẹ̀ sí ní bugi jẹ bí wọ́n lè bu èmi jẹ kó ń ṣerú èmi mo kọjá gbogbo level yẹn mo kàn fẹ́ sọ fún yín ni bó ṣe ń lọ lábẹ́lẹ̀ làwa mọ̀ ọ̀rọ̀ rẹ̀ tí tó sọ̀rọ̀ ẹ̀ ni bó ṣe ń lọ lábẹ́lẹ̀ làwa mọ̀ kò tẹ́mi fẹ́ sọ fún yín ẹ̀yin ọmọ Yorùbá wọ́n ń fà yín wọ 2023 ni kò tẹ́mi fẹ́ sọ fún yín nìyẹn gbogbo géèmù ọdún mẹ́ta yìí wọ́n ti mọ̀ síkùn gbogbo wọn náà ti mọ̀ síkùn pé 23 làwọn ń lọ wọ́n ti ṣe rálì fọ́dún ọdún mẹ́ta ó wá dì sí tán ti wá ṣe declaration tán tó kù reclaiming lẹ wá ń gbégbá rálì ẹ̀yàwó àwọn ọmọ Yorùbá ò dáwó mọ́ wọn dájò òfò mọ́ owó lè tẹ́ ti gbàmbolẹ̀ kó sí kílẹ̀ fi ṣe owó mega rally àyàtẹ́ ti ń gbà mbolẹ̀ fi ṣe kílẹ̀ fi ṣe owó òmìnira àkáǹtì tẹ́ gbà mbolẹ̀ fi ṣe kílẹ̀ fi ṣe owó central àkáǹtì tẹ́ gbà kílẹ̀ fi ṣe ẹ wá ń pariwo mega rally ẹ wo wọ́n fẹ́ dágò bélẹ̀ wọ́n fẹ́ fi dàrin àjò yìí rú ni wọ́n mọ̀ nǹkan tó ń ṣe gbogbo wọn nígbà tí ẹ̀yin pariwo mega rally ṣé mega rally tó ti àfisẹ́yìn àbáyín faṣọ eégún ẹ wá fẹ́ lọ fìyẹn kan fi dalẹ̀ Yorùbá rú òun ni géèmù tẹ́ ń gbé bọ́ ń sìn sóra kan lè mú àwọn ọmọ yẹn ìyẹn la máa wá rán títí wọ 2023 eré tó ń bá bọ̀ ni mo sọ fún yín yẹn máa sọ kinní kan fún yín ṣe rí ẹnikẹ́ni èèyàn kéèyàn tó ń tutọ́ funfun síta tó dẹ̀ jẹ́nu ẹ̀ dúdú nílẹ̀ Yorùbá ní ìrìn àjò Yorùbá yìí tọmọtọmọ kò ní jèrè tọmọ tó bí kò ní jèrè táyátáyá kò ní jèrè òǹgò ò ní jèrè kó bá lo oògùn tán náà máa ń lò tán ní èpò lè mú wọn tó máa fi ń yán pèdà wàláhì gbogbo ohun tó súnmọ́ra ti bàjẹ́ ẹ gbàgbé sọ fún yín because ẹ wọ ẹlẹ́dàá àwọn ọmọ tó ń pa yín kéke òkú àwọn èèyàn tó ti kú lórí struggle yìí òkú àwọn èèyàn tó lórí struggle tó ń náwó àwọn ìyá àgbàlagbà tẹ́ pé ọ̀rọ̀ bànújẹ́ tí bàbá wa Akíntóyè bá sọ nígbà míì tó ń kó kí náà ti ń pè depression báwọn èèyàn tó ń sọ síta tó ń takù ìran Yorùbá tí Sunday Igboho náà sọ̀rọ̀ sí so the same thing náà lẹ́yìn méjèèjì pé mi ṣe rí nìyẹn obstacle lẹ jẹ́ fúnlẹ̀ Yorùbá because ẹ̀rọ òtọ́lẹ̀ ṣe ẹ̀dẹ̀ dalẹ̀ Yorùbá títí tó fi débi tó délé ni kó máa rú lọ́kàn ẹ̀ ó da Yorùbá títí tó délé ni ọ̀rọ̀ yìí máa tó sọ kò tí ìyá ni táwọn ọmọ Yorùbá gbọ́ àwọn ọmọ Yorùbá wọn á gbọ́ gbẹngbẹ wọn máa gbọ́ náà ni ẹ má jẹ́ kẹ́ni kankan lo géèmù kìnìkan ẹ má jẹ́ kán gbé géèmù yẹn wá fún yín mọ́ àdánìkan jà àfẹ́mí
àìmọye oríṣiríṣi àwọn èèyàn tó fẹ́ dìde nílẹ̀ Yorùbá ẹ máa lọ paná wọn mọ́lẹ̀ pé àfi tó bá jẹ́wọ́ àìmọye tọ́nà ń gbé sókè nílẹ̀ Yorùbá àìmọye àwọn èèyàn ẹ máa lọ paná wọn mọ́lẹ̀ ẹ máa lọ tẹ̀ wọ́n rì. But ara yín lẹ ti rí nǹkan tó yé ni sọ Ọlọ́run ló máa ṣe tiẹ̀. Ẹ̀yin tó ń tìrì mọ́ pé ẹ má jáde tẹ́ ẹ bá ti gbọ́hùn mi ẹ má ṣe nǹkan yẹn wàhálà ilé ayé ara yín lẹ́yìn rì mọ́lẹ̀ tẹ́yìn ò mọ̀ because ògo tọ́lọ̀ ń gbé fún ẹ̀yin ò mọ bóyá ojú tiẹ̀ lọ. Ẹni tẹ́yìn ń sọ pé tẹ́yìn rò pé láì sóhun ẹ̀yin ò lè ṣe ilé ayé tiyín. Àwọn tẹ́ pé gbogbo wọn àwọn ìṣayé ẹ̀yin wà nínú bí ẹ̀dá tẹ́ ń kígbe yìí là yìí lo ibẹ̀ làwọn tún ti ń kọ́lé mọ́ yín lára ń bẹ̀. Àwọn ọmọ Yorùbá home and abroad àdáwó mọ́ oríṣiríṣi àṣírí máa tú mo yín sọ fún yín àwa mọ àwọn lọ́balọ́ba tó ń dáwó sínú ìrìn àjò yìí sínú ìrìn àjò ilẹ̀ Yorùbá yìí tí wọ́n ti sá sẹ́yìn báyìí pé àsáwọn mẹ́pọ̀ ń gbà wọ́n ni. Aláwọn elite àwọn èèyàn jàkànjàkàn business people tó ń dá sí wọ́n mọ̀ pé àwọn mẹ́pọ̀ ń gbà wọ́n ni pé ó lé jìbìtì náà ń jà. Ọ̀rọ̀ yìí máa tó sọ ó máa sọ̀rọ̀ ẹ̀ láìpẹ́ pẹ̀lú ògo Ọlọ́run ṣé níbi tó ń bá ilẹ̀ Yorùbá lọ sìn ẹ̀yin ọmọ Yorùbá ẹ má dìde jà fúnra yín ni ẹ lè má dúró de ẹnì kankan kó wá ṣe ilé ayé yín kó wá sọ bó ṣe máa rìnrìn ayé yín nílẹ̀ Yorùbá ohun tó ń ṣe fọ́dún mẹ́ta tó ń rí wèrè ẹ̀ ṣe náà fẹ́ ṣe rálì wèrè òfò àdánù kan sìn tọkọ máa lọ pàwé sàwọn ọmọ Yorùbá wọn wá fi yẹn wọn kó họ́wù yẹn náà máa bá yí tó máa di 2023 òun lérè tó ń sáǹsì. Ẹ̀yin ọmọ Yorùbá mo jẹ́ kẹ́ fura nígbà tó ń sọ pé kóbìnrin rédíò kan pa tí Sunday Igboho ń sọ pé kóbìnrin rédíò kó pa ń sìn ṣé ńgbà tí ìyá Onítìrí declare ṣé òun ò ṣe bọ́ta kó sọ̀rọ̀ ńgbà yẹn ó dákẹ́ síbẹ̀ wọ́n bú ìyá Onítìrí ó dákẹ́ síbẹ̀ ìyá Onítìrí ẹ̀ ń sọ ní fún mi wà pé àwọn àti Sunday lọ́jọ́ ṣe gbogbo declaration ní ó dákẹ́ síbẹ̀ kò ṣe bọ́ta kó wá sọ pé no Sunday Igboho ṣe bọ́ta kó wá sọ pé no nígbà tó ń bú pọ́n ló kówó jẹ ọgbọ́n ọlọ́wọ́ olóṣèlú ó bọ́ sọ bẹ̀rẹ̀ sí ní ṣépè ó sáré ṣe fihàn bọ́ta nígbà tó ń bú ìyá Onítìrí tẹ́jẹ́ pẹ́jọ́ níbi tẹ́jọ́ dì sí tó jẹ́ táwọn dára àwọn ọmọ táyé bàjẹ́ tó wà tí ẹjọ́ ń sọ̀rọ̀ Sunday wà tí ẹjọ́ ń sọ̀rọ̀ tẹ́tì wọn kọ́kọ́ máa bú ìyá Onítìrí ṣẹ́rìpá gọ̀ ní arìndínlẹ́pọ̀ ọmọ Yorùbá àsìn ni Sunday Igboho ó lè sọ̀rọ̀ ẹdí warlord sí ìran Yorùbá lọ́wọ́ no ó lè sọ̀rọ̀ ẹdí warlord sílẹ̀ Yorùbá nídìí ẹ̀ ẹni tó máa ṣe Yorùbá pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan làwa ń wá ibi tọ́nà bá ran yín dé tẹ́bá mẹ́ pé agbára yín ò gbé mi ẹ filẹ̀ ẹ ṣe kẹ́ lómi bá máa ṣe kó ṣe ẹ má máa dáhùn tó wà Nàìjíríà míì tó fẹ́ dìde ẹ má dí wọn lọ́wọ́ ẹ má yẹ wọn lọ́wọ́ wò ẹ má máa fi voice note máa lọ rìkọ́dù wọn káàkiri kẹ máa ráwọn èèyàn káàkiri kọ́ máa lọ mọ́ voice note máa rìkọ́dù wọn kiri gbogbo bó ṣe ń lọ lábẹ́lẹ̀ gbogbo ẹ ṣe ń dàrú lágbègbè lámọ̀ à ń sọ ó dà pé ìfẹ́ gbọ́ ẹ mọ́ Yorùbá fáàtì lẹ́ ń gbọ́ lẹ́nu mi fáàtì mò ń sọ fún yín yìí sẹ́ẹ̀ fáàtì mò ń sọ fún yín àmọ́ ẹ pé àwọn die hard Sunday Igboho wà wọ́n bá die hard wọ́n die hard kò sí ètò kan wá pẹ̀lú ilẹ̀ Yorùbá làá fẹ́ gbà àwọn ògbà Sunday Igboho àgbà bàbá Onítìrí àdégbà ìyá Onítìrí náà àgbà Akíntóyè ilẹ̀ Yorùbá la fẹ́ gbà ẹni tó máa gbé wa délẹ̀ Yorùbá la fẹ́ tẹ̀lé ẹni tó ń ṣe ní gbèsè la fẹ́ tẹ̀lé wọ́n ń ṣe rálì nígbà tí ya ìfọwọ́sí ṣé wọ́n fọkọ anybody nígbà tó ń ṣe rálì ìwà ni ẹ fẹ́ ṣe rálì tí ẹ fẹ́ ṣe ológun yọ Onítìrí ò sí fún rálì náà kò dárúkọ rálì ṣe nítorí Sunday Igboho ló ṣe hard rálì mo ló fi ń bá Sunday polówó rálì yọ Onítìrí ò kò sí ètò kan pẹ̀lú rálì mo fẹ́ sọ fún ẹ̀yin Yorùbá yọ Onítìrí ò lọ́wọ́ sí ní rálì tó fẹ́ ṣe kò mọ̀ ń pa ẹ̀ fáàtì lẹ́ ń gbọ́ lẹ́mẹ̀ yọ Onítìrí ò mọ̀ ń pa rálì tó fẹ́ ṣe àwọn náà níṣòro wọn ní tó bá wù kò ní kálukú ṣe tó bá jẹ́ pé rálì náà fẹ́ fi pa ejò títọ́ náà fẹ́ pa ẹjẹ́ kan máa péjú wọn kò dé anybody lọ́wọ́ gbogbo wọ́n tẹ̀ ń dàrú lábẹ́lẹ̀ pẹ̀lú àwọn warriors gbogbo ẹ̀ lámọ̀ gbogbo wọ́n tẹ̀ ń dàrú lábẹ́lẹ̀ níbo ni gbogbo owó wà àwọn warriors nídìí irinṣẹ́ níbo ni gbogbo ẹ̀ wà bẹ̀rẹ̀ mọ́ ní kọ́ máa sọ níbo ni gbogbo ẹ̀ wà àwọn ọmọ Ìgbò
ẹ wo gbogbo kan tán ní tán dúró tán òun la wá dá fún ọdún mẹ́ta àìmọye àwọn èèyàn jàǹkànjàǹkàn mò ń sọ fẹ́ mọ́ àwọn èèyàn jàǹkànjà ọmọ Yorùbá tó ń gbówó ńláńlá lẹ̀ wọ́n pọ̀ lábẹ́lẹ̀ ẹnìbọn náà kò sí àìmọye olóore míì tán ti fi gúngi ojú olóore tán fi gúngi ẹni smartin Sunday gbà ní pé òun tẹ́ kinní sílẹ̀ lẹ̀ òun ní lọ́nà ṣé ládòdì 3 years yẹn sìn pẹ̀lú àdúró tí òmìnira àti central account àti owó táwọn tẹ́ máa pè lẹ́yìn tó máa send owó sí yín ṣé kò tó ra bẹ́ẹ̀dì ni because ẹ̀ ń sọ́n sí yẹn káwọn ilé máa ní pity àti sympathy bí rẹ̀ pé ẹ̀yẹ mo ní lọ́dọ̀ ẹ̀ sùn sílẹ̀ lẹ̀ fún over 3 years ṣé owó yẹn ò tó ra bẹ́ẹ̀dì síbi tẹ́ wà yẹn ni just a simple fact ẹ lè máa fi rú àwọn ọ̀rọ̀ báyẹn emotion báyẹn káwọn máa sọ pé ẹni ẹlẹ́ni gbogbo yẹn àkó yẹn jẹ mọ́ Yorùbá nation ti sún sìn a ti kọjá level ká máa tanra wa a ti kọjá level yẹn ẹ já sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ẹ yé tanra yín mọ́ ẹ yé tọmọ Yorùbá mọ́ ntẹ́ bá ní ṣe ẹ sọ pé ẹ lè ṣe tó bá jẹ́bi tẹ́ ń lọ Koiki ṣáà ti sọ pé 2023 Koiki sọ 2023 so mega rally wo lẹ́fẹ́ ṣe wọ 2023 so kí ni gbogbo rọ́bìṣì yẹn àwọn ọmọ ní ìtàdé sí yẹn àwa ti kọjá level rally àti kọjá rally kọjá reclaim ló kàn sí a máa reclaim ló kàn ẹ̀yin ọmọ Yorùbá reclaim ló kàn sí ẹ máa reclaim gbogbo dọ́kúmẹ́ǹtì ó ti wà authentic original declaration ni original ni mo fẹ́ fún ní àmọ̀ràn kan àbí àkàwé kan tẹ́ bá rí nígbà tó ń declare àwọn ìlú wo ló yẹ kó bínú jù pé wọ́n lọ declare Yorùbá nation láàrin èmi àti ṣebí Nigerian government ló yẹ kó bínú jù pé wọ́n lọ declare Yorùbá nation but àwọn ló ń bínú jù wọ́n declare Yorùbá nation bàbá Akíntóyè àwọn Yorùbá yìí náà ni Sunday Igboho tó fi bú màmú ní tìrí tí ó sọ̀rọ̀ so dàbí pé ó ti wà consent sí nǹkan tó ń ṣe nìyẹn dàbí pé faramọ́ nǹkan tí dára ń sọ nìyẹn ẹ jẹ́ sọ̀rọ̀ ibi tọ́rọ̀ wà ẹ kó sí yín lọ jàre ẹ kó àbòsí ìdánù yín lọ jàre nígbà tí yóò sọ̀rọ̀ tó ń bú ìyá yẹn ìwà tí yẹ̀dẹ̀ lẹ́jọ́ ṣiṣẹ́ tó fi declaration ó sọ̀rọ̀ Sunday Igboho ó wá dákẹ́ síbẹ̀ ẹnìkan sáré bọ́ kó gbawó ìjọba ó bẹ̀rẹ̀ sí ń ṣe fíyẹn bọ́ta ẹni ẹ̀fẹ́ ṣe rálì àdánù wo rálì lágùnmílẹ̀ rálì òṣù lẹ́fẹ́ ṣe ń sìn kẹfí lọ wẹ́sà àwọn ọmọ ilẹ̀ Yorùbá kan lè dá ogbẹ̀ ẹ̀rú sí 2023 èmi ìran gbogbo ìmọ̀ ìpé gbogbo yẹn máa gbóbi ajá àti àwọn tó ń pè ní Yorùbá foolish fighter tó kóra wọn jọ táwọn náà fún yóò ní 3 days ultimatum kan 7 days kan rubbish tí ẹ̀ ló lákàyè yín káṣẹ̀ gbọ́ pé ẹ̀yin situation tẹ́yìn wà condition tẹ́wà ọ̀dà wọ́n lè ṣe anything sí yín bẹ̀ yẹn ẹ wá rẹ̀ tó fẹ́ gbé yín jáde free ẹ̀yin fi sápá ṣé kan tí iṣẹ́ tí media ń ṣe nìyẹn ṣebí yé kí mẹ́rin máa sùn tọ́ ni tálẹ̀ yín fún ultimatum tálẹ̀ yín ránṣẹ́ who are you gbogbo yín. tí wọ́n Sunday Igboho náà ti ń create àwọn media ajá ẹ̀ náà tó mọ́ ọmọ takù káàkiri ẹwú gbogbo nonsense yẹn àwọn náà tún gbégbá owó kọ́fà káàntì sórúkọ ọmọ ẹ̀ ẹwúrú nonsense ṣé bọ́ yín ṣe lélẹ̀ ẹ béèrè níbo lówó òmìnira káàntì wa níbo lówó central káàntì wa ẹ béèrè owó táwọn àgbààgbà tún dẹ́ bọ́nú ẹ béèrè níbo lówó ẹ bí ẹ pé gbogbo wọn síta ṣé condition tó yẹ káwọn ọmọ warriors wà náà wà ń sìn ṣé condition tó yẹ káwọn warriors wà náà ẹ̀kọ́ wà ń sìn wọ́n tán owó dídí a whole 60 million people ẹ máa tán gbogbo wọn. ẹ fẹ́ dàgbò Unity ò mọ̀ ń pa mẹ́gàrà ìtẹ́fẹ́ ṣe o mo fẹnu sọ yìí Unity ò mọ̀ ń pa ẹ̀ Unity ò mọ̀ ń pa ẹ̀ tó bá náà fi mọ̀ pé ẹgbẹ́ bọ́ta eléyìí tí Unity tó bá sọ pé Sunday Igboho ò mọ̀ ń pa declaration ẹni kí Sunday bọ́ta kó wá sọ ẹni kó bọ́ta ìwọ ni kí n kàn dákẹ́ sí kọ̀rọ̀ wàá máa dákẹ́ sí kọ̀rọ̀ wàá dẹ̀ dúpọ̀ ń ṣe kan tí ò dá wàá dẹ̀ dákẹ́ síbẹ̀ kí ló fi yàtọ̀ sí bàbá Akíntóyè tó ń dìbọ́ kí n ta tọ́jú bàbá dìbọ́ǹkì sí gbogbo ìran Yorùbá tẹ́yìn dínà ọdẹ Yorùbá lọ́wọ́ lẹ́sẹ̀ ní gbogbo ìgbà àwọn sọ pé àwọn olóyè sọ ẹ bá pé 1 million ó tó nìkan máa sàn ẹni máa kú ló máa kú ẹnìkan ní ogun wà ogun kò ní dáfún yàrá ìjogún tẹ́ bá sógun náà sí mi
ní ẹ̀tọ́ lọ́nà bá fún yín ṣe ni ẹ̀tẹ̀ mẹ́tẹ̀ ń bá sọ̀rọ̀ ṣá. Èdè ń dàdó dídì ìran, èdè ń bá yẹ wọn jẹ́ báyẹn, èdè ń tàn wọ́n fún dídì 3 years. Ordinary uniform, military, gbogbo ẹ̀ nothing, gbogbo ẹ̀ not to provide provision fún. Ìmúlẹ̀ ṣe. Ìbá ń deceive àwọn èèyàn wọ 2023 pẹ̀lú Kóìkì. Ètò wa kọ́ ajá yín yẹn ní dára yẹn ló bẹ̀rẹ̀ sí ní búyọ̀ ń tiri ṣe gbẹ̀ and you kept quiet. Wo tí onítìrí ó dẹ̀ mọ́ ń pa declaration tí onítìrí ṣe ó mọ́ ń pa ẹ̀ Sunday Igboho mọ́ ń pa ẹ̀. Ta lè ń tàn? Bàbá náà Akíntóyè náà jẹ́ oyè di bàbá dìbọ́ǹkì sí Yorùbá nation lọ́rùn. Gbogbo àwọn èèyàn ti sá fún Yorùbá nation sìn, àwọn tó fẹ́ ṣe ti sá fún Yorùbá nation sìn, gbogbo wọn ti sá. Ó wá kú ẹ̀yin APC tẹ kóra yín jọ, APC tẹ kóra yín jọ, tẹ pé ẹ máa lọ ń tẹ́lẹ̀ kẹ́ tó lè ṣe rálì yín ni. Bí èdè tó pẹ́ ní àfáà lọ́rin yẹn, ṣífì máàmù lọ́rin yẹn, ṣífì máàmù òbò. Ẹ jẹ́ sọ fún Yonítìrí kọ́lọ́kọ́ ní dára ti máa ń sọ pé kọ́ máa ti Sunday Igboho ṣe rálì. Yonítìrí ò rán o, kò rán Sunday kò lọ ṣe rálì. Yonítìrí ò rán, kò sínú agenda ẹ̀. Ṣé máa pè Yonítìrí mọ́ rálì Sunday, òun ló fẹ́ ṣe rálì, ó ti lálàá rálì ẹ̀ tipẹ́tipẹ́, òun lálàá máa ṣe rálì, ẹ jẹ́ kó ṣe rálì ẹ̀. Kò má kó ran Yorùbá sí wàhálà. Ẹ fẹ́ fi yẹn fọgbọ́n da ogbó ẹ̀rú. Ẹmọ Yorùbá mọ́ sólè kẹ́kọ́ kalẹ̀ tó bá ti ń délẹ̀ tán kó má di pé ẹ̀gbọ́n àwọn sọ fún yín. Ẹ jẹ́ sọ́dọ̀ sí sọ́rọ̀ wà pẹ̀lú gbogbo ọmọ ṣe ń láṣì yá ìtó ní gbogbo wọn yẹn kí Sunday Igboho má lè sọ̀rọ̀ rárá. Bọ̀ tó bá ti jóun náà sọ́rọ̀ asáré sí fi yẹn bọ́ta. Talent gbogbo tó wọn Nàìjíríà gan mọ̀ wọn fún nobody is fooling each other again. No, lè fool anybody mọ́. Àwọn mìíràn fẹ́ jáde nílẹ̀ Yorùbá kọ́ fi support ilẹ̀ Yorùbá wọ iná ní onígbà. Ẹ máa dáwọ́ pẹ̀lú lábẹ́lẹ̀ ṣáá ni. Mo ti sọ ẹni tọ́nà bá gbé dìde tọ́nà bá lóhun ò lù ẹ mọ́ kò lù ẹ mọ́ nìyẹn dẹ́. Mo fẹ́ ṣàṣírí kan fún yín ṣe rí kí nìkan tó ṣẹlẹ̀ ní pé ṣe rí ìrìn àjò Yorùbá ẹ̀ ṣe rí ojú kún àwọn Yorùbá lọ́wọ́ nígbà tí ariwo Yorùbá nation yìí bẹ̀rẹ̀ ni. So ẹni tó kàn jáde lákàn tẹ̀lé bó ṣé ẹni tá tẹ̀lé gan ṣé intention Yorùbá nation ló jẹ́ kó bọ́ta gan ni ṣáà mọ̀ ni ṣé intention Yorùbá ló jẹ́ kí gbogbo wọn bọ́ta ni ẹ jẹ́ sọ níbi tọ́rọ̀ wà ọ̀rọ̀ tí tó sọ náà a máa tún gbogbo ẹ̀dẹ́ kòkò a máa tún gbogbo jáde ọmọ Yorùbá they have to know the truth. Gbogbo wọn Yorùbá nation kọ́ ló sún wọn débẹ̀ sábàbí lásán ni sábàbí ó dẹ̀ wọ́n náà bẹ́ẹ̀ ni sábàbí ni bọ̀ ṣé intention yẹn pé káwọn ìrìn Yorùbá ló wà lọ́kàn gbogbo wọn kò sí. Ọlọ́run sọ̀rọ̀ wọn dò tọ́mọ wọn lọ́wọ́ ni that's just a fact. Bọ̀bọ́ náà kàn sí gbẹ́kun wa pé bá ṣe wà kí n pé ká tẹ̀yẹ gba Yorùbá nation mọ́ yín fi àjà ọmọ kò tẹ́ a lọ́rùn. Ṣé Sunday Igboho jáde nígbà tó ń pa ìran Yorùbá ni ẹ dáhùn ṣèbó jáde nítorí pé Aborode tó pa ṣe bí òun ló ṣe politics lẹ́yìn Aborode ẹ jẹ́ sọ sí lọ́dọ̀ wá jáde. Aborode ti contest lẹ́ẹ̀mejì under PDP tí ò wọlé ládùúgbò ẹ̀mẹ́ yẹn. Don't the promise ẹ̀ pókè ó máa lọ́tọ̀ gbúdọ̀ wọlé. Àfẹ́ tún débẹ̀ yẹn tó fi dọ́dọ̀ Ṣèyí Mákindé tó fi gọ́ọ̀nà yẹn tó fi gbà fi bẹ̀rẹ̀ láàrin gbogbo wọn. Ṣé Yorùbá nation ló gbẹ̀nà yẹn jáde ni? Yorùbá nation kọ́ political purpose ni. Ọlọ́run sọ́dọ̀ tán ni ló fi sọ́dọ̀ Yorùbá nation. Ọlọ́run fi sọ́dọ̀ Yorùbá nation fáàtì lẹ́ ń gbọ́ lẹ́nu mi.
ó dà pé ẹni tán lu ọmọ ẹ̀ ní tẹ̀bá ní pé kó má dìde kó má jà bó ṣe rí nìyẹn bí mo ti ń jẹ nìyẹn. Gbogbo àwọn àdẹ̀dì ọlọ́dẹ bá sọ di Yorùbá nation tó ń sìn wá dé gbọ́dọ̀ máa kó aṣọ oko ẹrú mi ó wá di ẹ̀tàn fún 3 years. Bàbá Kító Èkí ló gbé wá sí Yorùbá nation ṣe bá àwọn Afẹ́nifẹ́re náà lé wá sí Kútọ́nù kò ṣe Yorùbá nation. Ẹgbàgbé òsì ìjọ ẹ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà jàre kó ṣì ń lọ yé parọ́ òfò kiri. Ẹ kó gbogbo pàǹtí yín bọ́ta kẹ́ni ẹgbẹ́ lọ sórí orí ògùn òfò tẹ gbogbo ẹ̀yin wèrè wo ẹni tí yóò mọ yín gan tẹ pé ògùn tẹ́ ń pè gan ògùn orí yín ló ń dàlẹ̀ lórí ẹ̀yin wèrè wo èṣù tẹ́ ẹ̀ náà orí yín ló ń dàlẹ̀ lórí. Many things báyìí mo kàn ń wo pé kí ló ń ṣàn pípò yìí kẹ́ wọn kàn mọ̀ rádaràda gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà mo rí òsè nìyẹn bàbá olórí burúkú táyẹ̀ ti bàjẹ́ lóṣì. Ara tá à ń sọ nìyẹn ẹ̀yin ọmọ Yorùbá àwọn tó wà ń di jìnlẹ̀ rélé àwọn ìlànà gbogbo wọn ṣèbí lónà ni òsínì wà gbogbo wọn àtàwọn olórí burúkú tẹ́pẹ́ ọmọdé ló fẹ́ kọ́ wọn gbẹ̀yìn. Méjì ló gbọ́kọ́ mọ́ lọ́wọ́ dè ní ilé ni àwọn ló ṣì tọ́wọ́n wá gbọ́ bí ayé wọn ṣe máa dá wọ́n ṣe máa dáná Yorùbá wọn bá yé èèyàn jẹ́ náà tí wọ́n máa bá kiri. Ẹ wá láyé tí yín náà máa dá yọ ọmọ tí yín náà dá. Ẹ mọ iye ọmọ Yorùbá tó ti kú lórí ìrìn àjò yìí ni. Ẹ yẹ ọmọ Yorùbá tó wà ní diaspora tí wọ́n ti wéṣọ owó wọ́n ti tálé wọn tí mi ti tálé tó ti rún lé lórí ìrìn Yorùbá yìí ni tẹ́wọ́n sún owó tó ń tẹ́tẹ́ fẹ́ bá gbẹ̀ jẹ́ tó gbé rí kílímù ló kàn sí. Ẹ wọ́n sọ pé fọ́kìn rálì wo kẹtù ráì máa gbogbo owó jẹ kọ́ sanwó oúnjẹ kọ́ sanwó kíní gbáwó rálì òfòwò rálì àdánù wò. àwọn Yorùbá foolish fighter yẹn náà iṣẹ́ kan support kò sí ètò polówó declaration gbogbo wọn èyí wọ́n sọ pé ẹ̀fẹ́ nìkan 3 days who give you that God kí ló ń ṣe yín. ẹ sọ̀rọ̀ síbi tó rà pé gbogbo yẹn kó ṣí yín lọ ẹ̀yin ọ̀dàlẹ̀ ẹ̀yin tí inú yóò mọ yín tọ́lọ̀ ní fèrè fún gbogbo yín pẹ̀lú ní tó bú yìí tẹ̀lé òótọ́ tẹ̀lé ń tẹ̀lé rọ́ tọkàn dẹ̀ mọ̀ bọ́ nítorí owó tó kọ́ tẹ́ fẹ́ jẹ gbogbo yín ẹ fẹ́ kóran Yorùbá sóko ẹrú mi. ẹ jẹ́ sọ fún yín wọ́n ti mọ̀ pé Tinubu ò ní wọlé gbogbo wọn ń jà bọ́n ṣe máa kó orí burúkú wọn tó ń ṣe Nàìjíríà yẹn àtàwọn ọba àdánù àwọn olórí burúkú ọba tó gbádùn nù wọn yìí tó wọn máa control wa lọ nílẹ̀ Yorùbá òun ni eré tó tún ń sá lẹ́yìn. Tinubu bí ìyá èrè bí yẹn ṣe máa bóyá máa ṣánkú nìyẹn wọlé ń bo. Under which constitution lẹ́tún ní ká dúdé Tinubu 2023 ká tó lè gba Yorùbá nation nítorí èèyàn kan ẹ fi ń dìlé a whole 60 million Yorùbá race tó bá sí pálá yìí bàjẹ́ pé bẹ́ ṣe ronú orí ń sorí kodò. táwa mẹ́rin ọ̀làlẹ́ máa mú o kò ń ṣerú èmi o ẹ gbà bẹ́ẹ̀ kò ń ṣerú èmi wọ́n sọ fún yín ni kò ń ṣerú èmi ẹgbẹ́ ti dán kò ń ṣerú èmi. kí ló ń ṣe yín ẹ̀dẹ̀ fẹ́ parọ́run nítorí tẹ́fẹ́ jẹ ẹ̀rí nǹkan tí ó dá ẹ̀rí yàn tí ó wúlò tí ó dá rárá ẹ̀yìn ẹ̀lẹ́ máa ń gbèsà ẹ̀yìn àbòsíṣà ní ìran Yorùbá yìí máa ń tẹ̀lé ṣá ẹ̀kọ́ bí àbòsí bí ọ̀dàlẹ̀. àtàgbà tọmọdé wọn àwọn oníyìn wọn dẹ̀ rí òtó bẹ̀ wọ́n dẹ̀ kò ṣe kankan ẹ̀yẹ kìíní kan ní nonsense. báwo ló ń ṣe fẹ́ gbàdúrà yín. omi sọ 80% ìran Yorùbá èèyàn tí ò dá ni wá 20% tó wà gan wọn dá tán tó pé kò sẹ́dá tó dá tán. ìwà múlẹ̀ ẹ̀wà múran Yorùbá ẹ̀wà ṣe wọn báṣabàṣá ẹ̀wà kò tí wọ́n tẹ́ ẹ̀yin Yorùbá torí yóò pé yẹn tẹ́ni mo fẹ́ máa bá sọ ẹ̀ tẹ́ pé tí mo bá rí eléyìí o eléyìí lọ́lọ́run wa o tó bá ti sẹ́lẹ̀ bá ti sọ̀rọ̀ mi ò lè gbèdì o man sórí yín kú ni. sórí yín kú ni nítorí èèyàn kan tẹkàn rí tẹ́ ẹ̀ mọ́nú ẹ̀
ìṣe tó ti ń ṣe sí gan ẹ rí pé ìṣe tí yóò da ìwà tó ń wù gan ò da èyí tó ń tẹ̀lé ẹ̀dẹ̀ nílà káyè ẹ̀dẹ̀ nílà káyè. ẹ wo gbogbo àwọn àgbà àwọn balọ̀bà gbogbo ti sá sẹ́yìn àwọn politician wa dominate Yorùbá àwọn politician ló wọ́n control ẹ̀ wọ́n kọ́ àwọn jákà kiri kọ́ wọ́n da gbogbo ẹ̀rú nígbà tó mọ̀ ọ́tọ́ ẹ jẹ́ sọ fún yín Nigeria government ti mọ̀ gbèsè Yorùbá ti lọ ṣe gbọ́ kí Nigeria government kó complain but àwọn olórúkọ àwọn bàbá wa iná lọ ń complain àwọn èèyàn òṣì tá ń tẹ̀lé tó máa ti dọ́rúkọ àwọn tó máa ti gbórúkọ àwọn ni wọ́n fẹ́ kẹ́lómi dìde kó já àwọn nìkan àwọn tó lọ máa gbé jáde pọ̀ rẹpẹtẹ irú Ọlọ́run ni ò sí kíni ẹ wo ọ̀rọ̀ pọ̀ níwèé kọ́bọ̀ gbogbo tó ń ṣẹlẹ̀ tẹ́ ń gbọ́ yẹn títẹ́ ẹni ọmọlógo sọ kò sí rọ́mbẹ̀ ṣé ikú ẹbẹ̀ kò ń ṣe ẹran yín lóòótọ́ lẹ́gbẹ̀ẹ́ kò ń ṣe ẹran yín gbogbo tẹ́ ń sọ lábẹ́lẹ̀ gbogbo làá mọ̀ kò ń ṣe ẹran yín àgà òsínì kò ń ṣe ẹran yín ó dàbí kò yé yín ẹ fẹ́ òótọ́ rárá ìran Yorùbá ò fẹ́ òótọ́ kí ló ṣe yín náà ká má lè rí ju ká sọ pé kíni yóò bó kó dá kíni yóò bó kí wọ́n dẹ̀ sọ pé kíni ilé tó bójú kí wọ́n dẹ̀ tẹ̀lé á dẹ̀ máa rí nǹkan tí ò dá dẹ̀ máa ẹja máa tẹ̀lé ẹja yìí máa tẹ̀lé ṣáà fẹ́ bàjẹ́ síbẹ̀ ni. Oh my God wàá kóra yín jọ kó má sẹ́ni kankan kó tẹ̀ jẹ́ pé wọ́n tẹ̀ wá ń tì yín kẹ́ iná má lè tira yín kẹ́ má lè sọ pé àmì ò lè tira mi ṣubú síbi tí wà ẹ̀ èmi náà lórúkọ Ọlọ́run dá mi léèyàn èmi náà lè jẹ́ èèyàn Ọlọ́run ní kí wọ́n á sìn èèyàn kan èyí wọ́n á sìn èèyàn kan tẹ́ máa fi kú àwọn gbogbo ẹni tẹ́ wọ́n ń sìn gbogbo kò sọ wọn ní Nàìjíríà gbogbo ọmọ wọn á lo òyìnbó ìyàwó wọn á lo òyìnbó èyí wọ́n á jókòó síbẹ̀ yín tẹ́ wọ́n á lẹ̀ tẹ́lẹ̀ Yorùbá ti sọ fún mi kú jókòó síbẹ̀ kó máa bá yẹ ẹ̀sùn kó máa bá Fúlàní máa bá yẹ ẹ̀sùn bẹ́ẹ̀ kó máa ní o máa ṣọ́ kí Sunday Igboho sọ fún ẹ kó tó na Fúlàní kí bàbá Akíntóyè sọ fún ẹ kó tó lẹ́nìkan dìde tó ń bá yẹ ẹ̀sùn abiru nonsense wọlé irú mentality òṣì wọlé lé irú slavery mentality wọlé lé ẹ máa ń pẹ́ tó bá sí wọ àwọn à reclaim sẹ́ tó bá sí ẹ à reclaim tó bá sí à reclaim sẹ́ sísìn mi làwọn ọmọ Yorùbá àwọn máa reclaim wọ́n máa gbalẹ̀ Yorùbá pẹ̀lú àṣì Ọlọ́run ni. Yorùbá ti kọjá ní wọ́n máa fi àwọn Yorùbá irọ́ ẹ̀tàn irọ́ òwe irọ́ òfò àdánù kan máa fi deceive ọmọ Yorùbá ayé yẹn ti kọjá àsìkò yẹn ti kọjá àsìkò sáyé yẹn mọ́ sìn ẹ mọ̀ àwọn ìyá àgbàlagbà tó ti kú lórí ọ̀rọ̀ yìí ni tẹ̀dẹ̀ ń dà wọ́n ṣé pé lè dáwọn ìyá yẹn ò ní jẹ́ kí ilé ayé yìí náà tòrò kò ní jẹ́ kí ìran yìí náà tòrò àwọn ọmọ yìí gan ò ní jèrè yín yes mo sọ fún yín mo sọ bẹ́ẹ̀ gbogbo ẹni ẹ̀dákẹ́dá tó ń dìnà ọmọ Yorùbá tó ń dẹ̀ ń tàn wọ́n sí 2023 tó ń dẹ̀ mẹ́kọ́ 2023 làwọn dẹ̀ ń lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo àwọn ìyá àgbàlagbà tó wà lábọ̀ tó ti kú lórí ọ̀rọ̀ yìí àwọn èèyàn tó ti súnwó tó ti náwó tó ti nọ́ra àwọn èèyàn tó ti sunkún lórí ọ̀rọ̀ yìí wàláhì gbogbo ẹbí yín náà ẹkún ẹ̀ ní jẹ̀gbádùn lé ayé yín láyé gbogbo ohun tẹ́ bá fi kọ́rọ̀ jọ pẹ̀lú àṣẹ Ọlọ́run ìkorò ló máa jẹ́ fúnra yín because ẹ bá àwọn kan nú jẹ́ ni ẹ ń bá àwọn kan nú jẹ́ ni ẹ ń bá àwọn kan nú jẹ́ ni ẹ̀dá bá ṣe ń bá àwọn kan nú jẹ́ Ọlọ́run máa banú ẹ̀jọ́ dẹ̀ máa banú ẹ̀jọ́ máa ba àwọn ọmọ ẹ̀ náà àwọn ọmọ ẹ̀ náà jẹ́nu ìbànújẹ́ yẹn kí ló dé ẹ̀dá bá fẹ́ sún gbé dín rádaràda ọgbọ́n ojú agbára lọ ọgbọ́n ojú agbára lọ ọgbọ́n ojú agbára lọ. èmi ti sọ fún yín Unity o mọ̀ ń pa rálì tán fẹ́ ṣe ń sìn àwọn rálì tán ti ṣe kọjá tí ìyá dẹ̀ ti dúró lé lórí ẹ lè rí wọn kọ́ mọ́ anybody ẹ lè rí gbọ́kàn ta sí anybody Unity kò mọ̀ ń pa rálì lè tán fẹ́ ṣe Ìgbòho ló ní rálì ẹ má fi picture Unity sí ẹ tẹ́ má fi picture ẹ̀ sí rárá
ẹ má fi picture ara yín sí ṣebí dára ti sọ bẹ́ẹ̀ pé kọ́ má fi picture Ìgbòho sí tí Màmá Onítìrí bá ń ṣe ẹgbẹ́ Màmá Onítìrí kò fi picture Ìgbòho sí so ẹ jẹ́ kí Ìgbòho fi picture ara ẹ̀ sí òun àti Bàbá Akíntóyè kan kóra wọn síbẹ̀ kan fi picture ara wọn sí ẹ fi oníkálukú lẹ̀ kó rìnrìn àjò ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. mo ti rí àwọn many people àwọn òjò Yorùbá nation mọ́ àwọn òṣè mọ́ ó dìgbà tí màmá bá bàbá sọ̀rọ̀ tí bàbá bá màmá sọ̀rọ̀ nonsense. ṣáwọn lọ́nà tó ń gbalẹ̀ Yorùbá ni tó ń rìnrìn àjò Yorùbá ni àwọn tẹ́pọ́n ti fi ń jẹun wọ́n ti jẹun bẹ́ kí lẹ́ ń ṣe yẹn ṣe ẹ̀mọ́ tó ń ṣẹlẹ̀ èyí kàn pariwo lásán ni wọ́n ti fi ń jẹun wọ́n ti jẹun bẹ́ mo sọ wọ́n ti jẹun wọ́n ti yàjẹ́ bẹ́ tí àṣẹ gbogbo ẹ̀ máa tú láìpẹ́ láì jìnà yìí gbogbo tẹ̀ ń pariwo tí bá ti rí lè àṣẹ ní ṣe ra ẹ̀ ó máa ṣe òun lọ́rọ̀ Yorùbá tẹ bá mísì ilé iṣẹ́ ẹ̀rí nǹkan tá à ń sọ ṣé gbogbo wọn tẹ̀wọ̀ ìpé gbóyún lọ́nà wárí wọ́n máa fi yín pa ní because táwọn fẹ́ nìyẹn but kò wáyé wọn ní pé ṣé nígbà míì èèyàn á lówó lọ́wọ́ but ìbànújẹ́ ló máa kúnlé ayé ẹ̀ ẹ̀rí pé lówó ni but ìbànújẹ́ ló fi ń lólé ayé Ọlọ́run má fi kàn wá kó lówó lọ́wọ́ kó jẹ́ bànújẹ́ ní bànújẹ́ nínú àwọn ìbàjẹ́ tó ti ṣe lọ́wọ́ máa ríngì lórí ẹ̀ tó máa fi kú dànù àwọn ìbànújẹ́ òṣì bọ̀tẹ́ni tó bá ti jẹ́ èèyàn bàyé jẹ́ ó máa wẹ́ni kúnra ni èèyàn ọmọ Yorùbá ẹja yọ wa kúrò ní àwọn tó máa ń gbéyàn sí gbèkùn ayé ẹja máa ń tẹ̀ni tó bá ti ṣọ̀rọ̀ Ọlọ́run tó ṣe inú mímọ́ nìran Yorùbá ẹja tẹ̀lé new foundation ní ká fi ṣẹ̀ràn Yorùbá ṣe kò ń ṣe foundation àwọn onírọ́ yìí kò ń ṣe foundation àwọn oníjìbìtì àwọn olè yìí foundation bàbá tí ò dá wọn ní kó máa tẹ̀lé Tinubu àwọn bàbá wèrè yìí àwọn bá tẹ́pọ̀ ayé wọn bàjẹ́ ilẹ̀ Yorùbá rí bá rádaràdà rédèrèdè ń ṣojú wọn tó ń ṣe ọkàn yìí. mo fẹ́ dáwọ́ fídíò yìí dúró bíbà yìí because mi fẹ́ kó gùn jù because eléyìí tí tá n bá ń bọ̀ sí màmá jáde frequently sin ni màmá jáde ó lè má ju 10 minutes màmá jáde frequently sin ni màmá ju síta frequently sin ni tẹ̀bá nírọ̀ ẹja máa kérò ẹ̀ síta ká máa jórú síta ń gbà yẹn ẹja máa kérò síta ẹ̀dọ́bá nírọ̀ ni gbẹ́dọ̀ làwọn pípọ̀ yìí pa Koiki ti sọ 2023 so ráìlì wèrè olè wá ń ṣe é sìn nígbà tí Koiki ní 2023 gbogbo yín lẹ gbọ́ náà ẹ̀dẹ̀ dí tí mọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀wọ́n náà ṣe rẹ̀ ráìlì fẹ́ ṣe wọ 2023 ni a ní reclaim ló kàn ẹ̀wọ́n sọ pé ráìlì fẹ́ ṣe wọ 2023 irú òṣìwò nìyẹn àwọn Yorùbá ẹ má dáwó fò sẹ́ni ọkàn mọ́ ẹ má dáwó fẹ́ni ọkàn mọ́ o ẹbí owó tán ti dákú náà fi ṣe o ẹ má dáwó fẹ́ni ọkàn mọ́ ẹ má dáwó sákàǹtì òfò tán gbé bọ́ta mọ́ ẹ má dáwó sẹ́ fún anybody ẹ̀yin ní diaspora ẹ má dáwó mọ́ jìbìtì náà ń ṣe jìbìtì ẹ má dáwó mọ́ èmi mo sọ bẹ́ẹ̀ ẹ má dáwó mọ́ fẹ́ anybody ẹ jẹ́ ká gba Yorùbá fúnra ara wa ẹ má dáwó mọ́ fẹ́ni ọkàn mọ́ kò sí nǹkan tán fowó ṣe ẹ béèrè tán fowó ṣe ń bọ́ náà fowó ṣe ẹ béèrè lọ́wọ́ wọn kí náà fowó ṣe kí ṣe yẹ kí àwọn ọmọ ogun ilẹ̀ Yorùbá ṣe yẹ kán bẹ́ wọn àbí tán wà lẹ́nìí kí gbogbo tán sùnú gbó tán tọrọ owó oúnjẹ tẹ́lẹ̀ máa ta fóònù ẹ̀ kó tó lè padà lọ́lé ẹ béèrè ń bọ́ náà fowó sí ẹ béèrè àdẹ ti gbọ́ bó ṣe ń lọ lábẹ́lẹ̀ ẹjẹ́ sọ mo ti gbọ́ bó ṣe ń lọ gbogbo tó jáde mú gbẹ̀lá mọ̀ bó ṣe ń lọ lábẹ́lẹ̀ gbogbo ẹ̀la ìmọ̀ máa tún síta wọn àwọn máa kóró ẹ̀ síta fún yín wọn ṣẹlẹ̀ ya wèrè ni ẹ̀yin olórí burúkú ẹ̀dá òfò yìí ẹ̀yin olóṣì ẹ̀dá máa stop fídíò mi báyẹn ṣe gan ó dára gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ já sí wọn náà pe meeting wọn náà fẹ́ pe àwọn warriors síbi kan wọn mọ̀ fẹ́ pe àwọn warriors kọ́ráyè so wọn mọ́lẹ̀ iṣẹ́ àwọn Tinubu ni tó ń lò wọ́n pé ẹlẹ́kọ́ àwọn warriors jọ wọ́n fẹ́ so wọn mọ́lẹ̀ ní fat mú ilẹ̀ ń gbọ́ yẹn because wọn fẹ́ jẹ́ kọ́ráyè máa ṣe reclaiming nǹkan tó ń ṣe nìyẹn ẹ̀yin àbòsí tó ń ṣe lábẹ́lẹ̀ ni mo ń sọ fún yín ẹ̀yin ọmọ Yorùbá ẹ jára yín gbà reclaim ló kàn ẹ reclaim lẹ́yìn ìwé declaration tẹ́ ṣe original ti authentic legal ni ó legal dọ́run ẹ rí pé Nigerian government ò sọ wọn kan lé lórí ó legal dọ́run ẹ lọ béèrè ọgbọ̀n gbogbo mo sọ fún yín àwọn Fúlàní ti gbà kan máa lọ àwọn díẹ̀ ni wọn táwọn àwọn bá wa àtàwọn Tinubu àtàwọn Ọbásanjọ́ tán so mọ́ pé irú àwọn ò ní gbà pé nígbà kan náà ń lo àwọn Fúlàní náà lórí tó fi ń kó wa lẹ́rú tó fi ń walẹ̀ wa tó fi ń wo epo tó fi ń jí gbogbo ẹ̀ tó fi ń gbé sìmẹ́ntà tó ń gbé fún Dangote èèyàn bá sojú àwọn olè aláyé bàjẹ́ àwọn àbàbọ̀ òfò nǹkan àwọn náà ń dá wàhálà àwọn náà fẹ́ kí Yorùbá ló fẹ́ kí Yorùbá lọ Yorùbá ló ń kó wa lẹ́rú ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde ẹ̀yin ọmọ mẹ̀kúnnù ẹ dìde yọrí tí ní fẹ́ kó gbogbo ọmọ mẹ̀kúnnù kúrò nínú ìgbèkùn yìí ni àwọn olè àwọn ọ̀bàyéjẹ́ àwọn olòṣì wọn fẹ́ kí ilẹ̀ Yorùbá da àwọn olòṣì wọ́n ń dàrú bọ̀ lábẹ́lẹ̀ wọ́n ń dàrú lábẹ́ wọ́n ń da gbogbo ẹ̀rú àwọn olóṣì kó jẹ́ àwọn nìkan ní kán máa jẹ gbogbo oyè tí wọ́n ti pínra wọn sí ẹ̀yìn máa gbọ́ gbogbo lábẹ́lẹ̀ tó bá yá kò ní pẹ́ jáde ẹ ṣe gan-an gbẹ́yẹmọ Yorùbá ẹ dìde ẹ jẹ́ má sùn ẹ̀yìn ọ̀rọ̀ bẹ́ẹ̀ dìde tẹ bá ti gbọ́ reclaim ẹ dìde gbogbo yẹn reclaim lẹ̀ kó sí nǹkan tó máa ṣẹlẹ̀ legally ni
ẹ ti wà legal, ẹ gbà mí sọ mi ló wà legal, ẹ jẹ́ kí ẹ bá wọnà tó bá dàbí rọ ni ṣé gbogbo wọn tó máa ń pariwo gbogbo àwọn ìlànà gbogbo wọn tó kóra wọn jọ àtàwọn bàbá Akíntóyè gbogbo wọn yẹn ṣe pé tẹ́lẹ̀ wọn ti lọ ṣe findings ẹ ṣe rọ ni ẹ rí pé wọn ọgùn lẹ́nu àti sọ pé rọ ni pé àwọn dé UN irọ́ ni gbogbo nǹkan tí Onítìrí ṣe ẹ lọ béèrè ẹni kan náà ẹ ṣàmọ̀ wọn wọn náà ti rìn lábẹ́rẹ̀ náà ṣe ń dàrú náà ṣe ń ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn ti mọ pé lẹ́gà ni yẹlẹ Yorùbá ti dúró reclaim ló kàn wọ́n dẹ̀ sọ pé náà máa pa àwọn tí ní gọọmenti tó bá yàn tó bá bí yàrá yà yín rè ẹ wá mọ̀ pé èèyàn Ọlọ́run ló ṣẹ̀dá ẹ̀yin lásán ẹ̀yin tó máa fẹ́ dànù sínú gbó tó máa fẹ́ yín dànù táàdé gbúrò yín ló pọ̀ jù nù yín Ọlọ́run ilẹ̀ Yorùbá ẹ̀yin wọ́n sọ pé ẹ̀yin máa pẹ́ nìkan ẹ̀yin máa ṣe kí tálẹ̀ yín lè dà tẹ́lẹ̀ fẹ́ pa àwọn ìtìrí ẹ̀ máa ṣe kíní kan Ọlọ́run kò ní ṣojú yín pẹ̀lú àṣẹ Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní ṣojú yín inú àìsàn lẹ máa fi ṣe inú àìsàn gbogbo ẹ̀dákẹ́dá tó bá fẹ́ kí Yorùbá nation lọ tó ń sún àwọn 2023 inú àìsàn ló máa fi ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run àfi tó bá jẹ́ pé ẹni náà kò fi èméjì pé ká gbalẹ̀ Yorùbá gbogbo ẹ̀ tẹ̀lé ń dúró tiwa tẹ̀lé ń dúró tí Tinubu bá lulẹ̀ ká tó gbalẹ̀ Yorùbá ẹ̀ ní soríire ọ̀nà ọmọ yóò ní da gbogbo ọmọ yóò máa gbọ́mọ sí ni pẹ̀lú àṣẹ Ọlọ́run àfi tó bá jẹ́ ọ̀nà títọ́ because gbogbo yìí ayé òṣì ayé ìranù táwọn ọba yìí àwọn leaders olórí burúkú yìí tó ń fìyà jẹmọ Yorùbá tí ilẹ̀ Yorùbá fi débi tó dédé tẹ́fẹ́ kọ́ máa rúlu wa nílẹ̀ Yorùbá ìrìn yẹn lẹ́yìn rìn ìkòtò yẹn lẹ́yìn gbẹ́ fún ọmọ Yorùbá gbogbo yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run inú kòtò lẹ́ máa kú sí ẹ̀ ní bá adélẹ̀ lérí pẹ̀lú àṣẹ Ọlọ́run because gbogbo yìí èpè lọ́rọ̀ yín kàn èpè dé yẹn ẹ̀yin ọmọ Yorùbá ẹjẹ́ máa bẹ̀rẹ̀ sí ní ṣépè náà èpè yẹn ń ṣiṣẹ́ ẹjẹ́ máa ṣépè èpè yẹn náà ló ń tú wọn síta ogun tó ń lọ bóyá ogun yẹn náà ló máa pa ogun wọn pẹ̀lú àṣẹ Ọlọ́run tọmọtọmọ àtọmọmọmọ tán bí ogun ló máa pa ogun wọn àfi tó bá jẹ́ lẹ́nu tó bá ń rìnrìn ọmọ Yorùbá tó ń rìnrìn Yorùbá ní lọ́nà tó tà tó dodo pẹ̀lú àṣẹ Ọlọ́run ni pẹ̀lú ògo Ọlọ́run mo kí gbogbo lé ẹ ṣé gan.